gbogbo ìlú Ọ̀yọ́ Aláàfin Òòjó pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ìlú mì tìtì ní ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 21 nínú oṣù Kejìlá ọdún 2025, ìyẹn the 21st of December 2025, nígbà tí ikú bàbá yèyé kábíyèsí Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé àkọ́kọ́, nígbà tí kábíyèsí tó máa fi ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn Ṣèyí Tinubu tó fi joyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, tó sì fi gbajúgbajà olóṣèlú ilẹ̀ Haúsá ni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, tó tún jẹ́ ẹni tó ń ṣojú àgbègbè Zamfara West nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí ìyẹn sẹ́nitọ̀ Abdulazeez Yari tó fi joyè ọbalóyìn ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé bí àwọn èèyàn pàtàkì bọ́n ṣe wà níbi ayẹyẹ náà, níṣe ni ẹni tó yẹ kó jẹ́ olùgbàlejò àgbà tí wọ́n sì tó fi ìwé pè ìyẹn ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, níṣe ni Ṣèyí Mákindé ò máa yọjú síbẹ̀, tó sì jẹ́ pé àṣírí ìdí tí Ṣèyí Mákindé tí ò fi yọjú síbi ayẹyẹ ìwúyè Ṣèyí Tinubu ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. Òun ni a sì mú ìròyìn ẹ̀ wá fún yín yìí. Ẹ rántí pé Aláàfin lẹ́yìn tó fi Ṣèyí Tinubu tó fi joyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá ló fi ìyàwó ẹ̀ ìyún Láyà Tinubu ló fi òun náà jẹ́ yèyé ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, kó tó wá tó fi oyè ọbalóyìn ilẹ̀ Yorùbá tó fi dá Abdulazeez Yari tó fi dá ní ọlá. Ṣáwọn ọ̀pọ̀ èèyàn ló ti wò pé gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ olùgbàlejò rẹ̀ nítorí pé ìpínlẹ̀ náà ti ń ṣe, òun ni yóò wá síbẹ̀ tí ó sì jẹ́ olùgbàlejò tí ó wà lórí ìjókòó, ṣùgbọ́n tí ò sẹ́ni tó rí gómìnà Ṣèyí Mákindé ń bẹ̀, tó sì jẹ́ pé aṣojú ìní òun rán láti lọ ṣojú ẹ̀ ńbẹ̀. Ǹjẹ́ kí ni ìdí tí ò fi lọ síbi ayẹyẹ ńlá báyìí, pàápàá bó ti ṣe jẹ́ ti ọmọ ààrẹ? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wí pé nǹkan méjì ló jẹ́ kí Ṣèyí Mákindé kó sá fún ayẹyẹ náà. A gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Ṣèyí Mákindé wípé lásìkò tí ètò ìdìbò tó ń súnmọ́ tó sì wu Ṣèyí Mákindé láti díje du ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú APC, wọn ni ó mọ̀ pé kóun lọ máa lọ síbi nǹkan tó bá jẹ́ pé àwọn olóṣèlú APC ló ń ṣe, àwọn ni ó sì pọ̀ ńbẹ̀. Ó jẹ́ nǹkan tí kò dáa lásìkò yìí, pàápàá bí ó tún ṣe pàdé àwọn orogún ẹ̀ nínú òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ yan àwọn bíi Adébáyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì, Teslim Fọlárìn Jàgbà àtàwọn míì bẹ́ẹ̀. Eléyìí la gbọ́ pé ó jẹ́ kí Mákindé kó ṣe ọ̀rọ̀ náà ní àkóbá gáfárà tó rọra yẹra, tá a sì tún gbọ́ pé ìdí tí Mákindé tó yóò tún fi wá ní pé ọjọ́ náà ìní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń ṣe ayẹyẹ ọdún Kérésìmesì tí wọ́n máa ń pè ní Ọ̀yọ́ State Annual Christmas Carol, tó sì jẹ́ pé nítorí àwọn nǹkan méjèèjì yìí la gbọ́ pé Ṣèyí Mákindé kò fi lọ síbi ayẹyẹ ìwúyè Ṣèyí Tinubu.